The whole Kabiyesi Ogwaluwaye Odigo Okun Arabaribi to be calling him a baby Oba. I told you it is erroneously bad. It is heinous. It is barbaric. It is outdated. It is rejected. It is denounced. It is accused, excommunicated, degrading, humiliating, and outrightly unspeakable. That is why they said they wanted to continue to be causing all those who are causing problems, all those who are causing problems in our kingdom here, all those who wanted to perpetrate evil in our kingdom here, they wanted to cause them. If you are a man, they curse you. If you are a woman, they curse you. If you are young, they curse you. If you are old, they curse you. They have been perpetrating evil since the advent of that thing here. You will see a lot of cultism going around. All our youths are no longer responsible, purposely because of all these ugly issues. Said they wanted to go purely traditionalistic. They said what the woman said is erroneously bad. That is why they said all those who are trying to foment problems, to foment trouble in our kingdom, they wanted to cause them. All those who are planning to cause absolute iglidi in our kingdom, those who wanted to cause what we call absolute topsy-turvy in our kingdom, they wanted to cause them. Anybody that will not allow our to be peaceful, they wanted to cause them. You will see that all of them ọjọ́ ìbá ti kalẹ̀ ọjọ́ náà èkìlẹ̀ pa ajẹ́kẹ̀jẹ̀kẹ́ pìdẹ̀ndẹ́ balẹ̀ bá ti lẹ́bẹ̀ òyìn fún adẹ́kọ̀kọ̀ ọgọgọyọgọ òun ó bí fáwọn mi là òun jẹgbẹ́ òun jògbó ni òun wọ́n pẹ̀lú wọn ẹ̀yìn adìyẹ bá ti kọ̀tù ẹ̀yìn adìyẹ bá ti kọ̀tù èdè wáyé dọ̀mọ́ ìgbèdè páyé ọtí kọ̀bẹ́tì tó ní ọmọdóra bẹ́ẹ̀ rí. Káyì máa mú. Àjọ káwé rọ̀ká, àjọ bọ̀lọ̀bọ̀lọ̀ wẹ́rẹ̀ fẹ́. Àjọ káwé rọ̀ká, àjọ bọ̀lọ̀bọ̀lọ̀ wẹ́rẹ̀ fẹ́. Ọjọ́ Yorùbá ti bẹ́ pọ̀kùn bẹ́ẹ̀ ọjọ́ náà òyìn ẹ̀mú gbó. Ọjọ́ Yorùbá ti bẹ́ pọ̀kùn bẹ́ẹ̀ òyìn ẹ̀mú gbó. Ọjọ́ obìnrin bá ti rún òtù ọjọ́ náà ẹgbàjọ ọ̀hún. Ìbẹ́tì ọmọdóra àtòní ìlọ ọbẹ̀ sí ìkìje. Fúnmù ayájú sọ́lọ̀wọ̀ yé nọ̀wọ́ ẹ̀ lórún báyìí. Àdàbí kù pé ìbá ti ní ìbọn ọgbọ̀ yìí ké bá ti tùlù báyìí. Òun èpè yìí mà ní ti mú wọn. Afẹ́fẹ́ gbẹ́dùn mà tó ara gi. Àtòní ìlọ ìbẹ́tì èjì ọbẹ̀ sí ìkù. Àtòní ìlọ ọbẹ̀ sí ìdọ̀nálẹ̀. Ìgbé bá ti tó gédégédé kí bẹ́ẹ̀tì ọmọdóra àtẹ̀hún ní yìí lọ òyìnbí àfárá ẹ̀. Ayọ̀rọ̀ sì mí Akérédolú tẹ̀kí abẹ̀ sí bá a. Ajẹ́kẹ̀jẹ̀kẹ́ pì bẹ̀mẹ́. Ìpẹ́jú dẹ̀bọ̀dún dẹrẹ́. Kálẹ́ bá ti lẹ́bẹ̀ òyìn ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́. Ìpẹ́jú bẹ̀ sí bá a tó ní ìlú. Abórun pa. Ẹ̀yìn ẹgbẹ́ eyú lálára àtòní lọ ẹ̀ má dìgbé yú ní bẹ́ẹ̀tì márùn-ún.
ìbẹ́tọ̀ máa dọ́rà kákalẹ̀ olí kákagbóhùndé aráàdì àkòhùn àlàáfíà tájìnà sí i kébé ti mú mi ìgbẹ̀ kébé ti talẹ̀ yọ rẹ̀ yìí àtòní lọ àlàáfíà dè àtò ara lórí kò fi ajíbájé àjìfàláwọ̀ èyí ṣe béèrè ó di baba nínú igbó òun bá lọ́wọ́ dùn ún. Ibo tu owó tí tu bá ń ibẹ̀ òkè ń fẹ́ ń sí dọ́gbó bẹ̀ náà èbí bẹ́ẹ̀ ti jà èèpọ̀kọ́ èèpọ̀mọ́ ẹ̀ kébé ti ti bẹ́ẹ̀ àyájọ́jọ́ ni tàbí bẹ́ẹ̀ ti ká ti ṣe. Ó fẹ́ràn fún mọ ìbẹ́ẹ̀tì ọmọ àdúrà àyàrò tì máa kéré dolú àtòní lọ ó bẹ̀ sí ìtìṣe o. Ó dọwọ́ ìyáwó ẹ̀lẹ́ odò ó bá ẹbọra ẹgbẹ́ ojú ó fọwọ́n tó ìgbà àjẹ́ fọwọ́n àjẹ́. Bí mo wò ní gẹ́gẹ́ lóde fún òdàjẹ́. Gẹ́gẹ́ tí mo jẹ́ ẹ̀kọ́ tájẹ́ máa ra. Gẹ́gẹ́ tí mo mi ẹ̀kọ́ tá máa ra. Gẹ́gẹ́ tí talẹ̀ gẹ́gẹ́ mo pọ̀ ní tájẹ́ bẹ́ẹ̀ sí ara rẹ̀. Kójọ ilé òpá ọ̀nà òpá òun èjè wà ní àgbára. Àtòní yìí lọ lórí kan ó jọpọ̀ búkú ọ̀pọ̀ sọ́lọ̀wọ̀ ẹ̀ búkú ọ̀jọ̀jọ̀ rẹ̀ pàgbà. Ọ̀ràn mẹ́ta ẹ bá pẹ̀ta ẹ bá kò yẹ bọ́ yìí ọ̀ràn abẹ̀ sí bá àtòní yìí lọ. Ó dán láwọn bàmí bébé ọ̀wọ́n tóògùn báyọ̀ létòkòtò. Ọ̀wọ́n yóò kọ́ jáwé olúbí kan ọ̀sẹ̀ yìí bí kan. Efi ojú mẹ́kọ̀ wọn tó ìkàràjẹ́ mẹ́kọ̀ wọn jẹ́ o. Yìí mo wò ní gẹ́gẹ́ dègún ó dàjẹ́. Orí kan ọ̀fọ̀ ya igbó bá ti wé kẹ̀yìn. Ó ti dègún ó ti dàjẹ́. Ìbẹ́ẹ̀tì ọmọ àdúrà ó bẹ̀ sí ìtìjà tòní lọ. Dúró bẹ́ẹ̀ ewúrẹ́ ké bẹ́ẹ̀ àkùtàn ké. Ó ti jẹ bẹ́ẹ̀ o. Ó ti rí bẹ́ẹ̀. Àyàgbà bẹ́ẹ̀ tààrà. Gẹ̀yìn bá yán mọ́kọ amújẹ, kẹfọ̀ bá yán mọ́kọ amújẹ. Ojú ọ̀kan yọ ká bá kalẹ̀ sí ibẹ̀ oúnjẹ ẹ̀dẹ́ bá a. Àrùn lè dìbò àìtọ́ká. Afọ ìpóhùndà. Bí mo wò ní gẹ́gẹ́ òde fún òdàjẹ́. Gẹ́gẹ́gẹ́dẹ́ bí mi ọmọ yẹn wáyé, mo ké sínú ní. Ọba lóhun gẹ́gẹ́. Ìbẹ́ẹ̀tì ọmọ àdúrà. Àyàrò tì máa tó dolú. Ó jì pọ̀ sọ́lọ̀rọ̀. Ìbọn yóò jì pọ̀ ẹ̀. Àtòní yìí lọ. Adẹ́rùkalẹ̀ olérùka gbóhùndé. Ẹnu fi wọn ànẹ̀nẹ̀ ká dọ̀wọ̀ rú wọn akáwọ́ fọlọ́wọ́ búkú ti èké tí èké. Aráàdì àpò wọn ní bẹ́ẹ̀. Oyè báyìí ó mà jẹ́ o. Ẹ mà sẹ́nà jẹ́ oyè báyìí o. Ọmọdé mú bá ẹrú bí. Oyè ọ̀nẹ́kọ́nẹ́ ń wọ́n akagbìmọ̀ lọ́wọ́ búkú. Àwọn ti kátólíìkì. Àwọn akáwọ́ fọlọ́wọ́ búkú bẹ̀. Gbogbo tuntun bẹ́ẹ̀ ń àgbáyé funfun. Gẹ̀yìn bá ti yán mọ́kọ́ amújẹ, àbọ̀ àtẹ̀yìn ní tirẹ̀. Gẹ́gẹ́gẹ́gẹ́ wọn aráàdì àkó wọn. Gbẹ́nà wù lọ́wọ́ lọ́lá tó, lọ́wọ́ ṣètò, lọ́wọ́ tàgẹ́rẹ́ ẹ̀mú wà ìsàn. Ìbẹ́ẹ̀tì àtẹ̀hùn nílò ó ti fẹ́ràn sùn mọ́. Gbéhùn òde, bèbọ̀tán bèbòsì, ọ̀wọ́ òdójú lára. Ìbẹ́ẹ̀tì àtòní lọ aráàdì àkó wọn. Ará àkó wọn o. Bí mo wò ní òde fún òdàjẹ́, bẹ́ẹ̀ wúrẹ́ ké, bẹ́ẹ̀ àgùntàn ké o. Ìbẹ́ẹ̀tì ọmọ àdúrà. Ó jìjà tèhùn dín in lọ. Kìche ó bòbú kọyé ń bíyì ẹ̀sùn. Aráàdì àpò mú àtòmú lọ. Tákalẹ̀ olí kàkà gbóhùndé. Ibé jùlú ẹ̀. Ibọ̀ ọgbò yìí ju líbà ẹ̀. Ẹnẹnu líbà jà. Ní ọgbó bẹ̀. Mímà yókè ohun ṣe é bẹ̀ o. Ọlọ́run ẹ̀mẹ̀nà ohun ẹ̀mẹ̀nà lẹ̀ ẹ́ o. Ìbẹ́ẹ̀tì ìyóòtà yìí wò yìí. Àdẹ́gbẹ̀yìn ọ̀dáwé bẹ́ẹ̀ á rí o. Ara jẹ́kẹ̀jẹ̀kẹ́ pè bẹ̀m̀bẹ́. Òpájú dẹ̀bọ̀dú dẹ̀rẹ́. Àtòní lọ. Dákọ̀ àyè kábọ̀ ayé yìí. Òye pọ̀yọ̀ gẹ́gẹ́ tí a ká pọ́pọ̀ tó nílẹ̀.
Má kọ́ ọ́ máa yà. Adeke. 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 Àyàgbà bẹ́ẹ̀ tààrà obìnrin èèyàn wú làdé. Ìfẹ́tì Anyanwụ Akérédolú ọmọ onéèmà Dora tí ọgbọ́n Ajíbádé Ògún oyè ọlọ́gọ́ tùbọ̀gọ̀ tí bébí ọba ẹ̀rù ló pọ̀ bẹ́ẹ̀ náà tẹ́lẹ́gàjẹ́. Àyàgbà ọmọ ẹ̀ta ìrà obìnrin ìrànwú làdé ẹ̀rù ló mú rọ́lọ́rọ̀ fẹ̀yìn tẹ́lẹ́gàjẹ́. Ẹ̀rù ló ń fi tọ́lọ́rọ̀ báwo ni yìí ìjà lájẹ́. Ké bá gbàdúrà àdúrà ẹ̀ àgbà. Babaláwo ẹ̀ aláfa ẹ̀ oníjègùn ẹ̀ kọ́ńgọ́ bá fi ọ̀hún abọ́ yí àdúrà yìí nà ìpè yìí nà tàkọ́ bí wọ́n á mọ́ ìgbè yé. Ẹ̀rọ kan ẹ̀rọ obìnrin ẹ̀rọ ọmọdé ẹ̀rọ àgbà ẹ̀rọ olúlé ẹ̀rọ àlejò ẹ̀rọ kókó ẹ̀rọ ìmàlò ẹ̀rọ babaláwo ẹ̀rọ aláfa yẹ bá fi í àjẹyọ yàtọ̀ ìbẹ́tì yìí ìbẹ́tì Anyanwụ Akérédolú ọmọ onéèmà Dora kí ọlọ́rọ̀ yìí kìí báwo kí ọlọ́rọ̀ yóò ké nà ó ti yá mẹ́rin kalagba yóò ti fọ̀ tọ́lọ̀rọ̀ yìí pàtìjábà tẹ́lẹ́gà jẹun àwọn yóò ń fọ̀ náà ẹdún tójọ́ méje òní tó a gbé aká gédára òun jáde yẹ kọ́ ọmọ ká ìnáké híà kọ́ ọmọ fẹ́ ìnáké híà kọ́ ọmọ ìnáké híà títà mú fàyè kí bẹ́ẹ̀ tí Àyà Akérédolú ẹ̀ àmàbẹ́jẹ. Àmàbẹ́jà agogo ago agomi ago agona ago olóko ní àrígò ọmọlápẹ̀tà àrígò ọmọlápẹ̀ àrígò ọmọlápẹ̀ àrígò. Bẹ́ẹ̀ni mo wo ìtarí bẹ́ẹ̀ o. Èmúnà mú ẹbà kù. Èmúnà mú ẹbà kù. Èmúnà mú ẹbà kù. Ìbẹ́tì Anyanwụ Akérédolú ọmọ onéèmà Dora bó ti fi fún agbógun tọ̀bọ̀ yìí tọ̀bá tára ẹ̀. Ó ti fi fún agbógun tọ̀bọ̀ yìí tèmínà lọ wá pọ̀. Ó bẹ́ gbẹ̀jọ tìgèdè wọn mọ owó. Ẹ di ọmọ ẹ di ara ọmọ nìyẹn àjèrè ẹ èmi náà lọ́kọ̀ kọ̀ bẹ́ẹ̀ o èmú náà mú ẹ̀bà kùtè má mú un èmú náà mú ẹ̀bà kùtè má mú un èmú náà mú ẹ̀bà kùtè má mú un ìyá afọ yìí ké bẹ́ẹ̀ kàn ké ń obìnrin ké ń ọmọdé ké ń àgbà lè bá fi ẹ̀ ń wọn mìíràn yà nà ń wọn yà jàdúrà ń babaláwo ń aláfáà ń wòlíì ń eléégún ẹ o èmú náà mú ẹ̀bà kù ké bá ti fún abọ́ yà nà bẹ́ẹ̀ tẹ̀ má mú un. Ké bá ti fún abọ́ yà nà bẹ́ẹ̀ tẹ̀ má mú un. Ọgbà bẹ́ẹ̀ abiyama yẹn ló dọ̀rọ̀ ọkọ̀ gbà bẹ́ẹ̀ wù yóò gbà bẹ́ẹ̀ wù ọkọ̀ ta gbà bẹ́ẹ̀ wù ìyá ìdókùn yóò bọ́lọ̀ ọ̀rọ̀ tó dé fún wọn gbà ń bẹ́ẹ̀ tì bẹ́ẹ̀ ṣèmọ́ fún yìí o kí o tó tó bẹ́ẹ̀. Ọjọ́ ọba bẹ́ kọ́tọ̀kù ọjọ́ lè gègé múgbó ọjọ́ ọba jíta ọjọ́ náà gègé ẹja ìjà rán ìwọ bẹ́tì Anyanwụ Akérédolú ọmọ onéèmà Dora wé tọ́lọ̀rọ̀ wé báwo ẹni bá ti rọ́lọ̀rọ̀ fún rọ̀rọ̀ gèdè fẹ́ kí ọlọ́rọ̀ ismọ́ ọba ẹ̀wọ̀n yóò ń pọ̀ bẹ́ẹ̀ náà ìtẹ́lẹ́gàjẹ́ ẹ̀wọ̀n yóò fi bébí ọba ìlú tójọ́ méje ní ìtọ́ àgbé aká ẹ̀wọ̀n ní gbé òde mẹ́rin tààrà àgbà àgbàlú kọ̀ọ̀kan éèmòjò méjì ìbẹ́tì àtìmọ́dán ìbẹ́tì àtìmọ́dán wọ́n bẹ́ pẹ̀ láfíà wọ́n bẹ́ pẹ̀ láfíà ìbẹ́tì àtúndí wọ́n bẹ́ tàyé àyẹ́wòrà ọjọ́ ọba ti bẹ́ kọ́kọ́kọ́ ọjọ́ náà dèjé múgbó láti wákàtí lọ ìbẹ́tì Anyanwụ Akérédolú ọmọ onéèmà Dora táwa lẹ́kùn.
ìyá fọ̀ yìí tárí bẹ́ẹ̀ o ẹni bá fún wọn mi náà yà á lòun iná pọ́ ẹni bá fi àwọn ìyá jàdúrà yà gbèjà rọ̀ yìí ẹ o fún wọn kọjú ìjà sí wa kéwòn pọ̀ kéwòn obìnrin kéwòn jókòó náà jẹ́ ẹ o bàá kèyí mú un bàá kèyí mú un bàá kèyí mú un ọ̀gá gbègede wa o ọ̀gọ̀ ìyá sanwó lọ̀gọ̀ ọ̀gọ̀ owó lọ̀gọ̀ kéwòn pọ̀ kéwòn obìnrin kéwòn ọmọdé kéwòn ọgbà bá fún ànànà ìdọ̀gọ̀ irú kùdí àtọ̀ náà dàrú kájí àdàrú ẹnẹkẹ́nẹ ẹ̀ngọ́kùn ẹ̀ngọ́bìnrin bá fi ń ya ti èyí ewúràgọ̀ eré ìgbò eré ìkókó ẹ̀ngọ́ ẹ̀wúsá ibi kébé kéwùn lóyìnbó ìyá ti èyí kéwọ́n bá kéré ìjòyè ìyá ti èyí èsán ọjọ́ ọba ti bẹ́ pọ́tọ́kùn ọjọ́ náà gègé múgbó ìsàtìbùkú bá mú un ìsàtìbùkú bá mú un dápà kọ́ bí ẹ̀kú ìsàtìbùkú bá mú un dápà ya ọwọ́ tètè òun tètè mú para ẹ̀ o. Ọwọ́ tètè òun tètè mú para ẹ̀ kéjọ kan akọ́jọ obìnrin ló bá fi hàn o ibà ti tè yí ń wọ̀n yára yákìlà wá ń wọ̀n yá kìnnápà wá ń wọ̀n yá sásìnì wá iná ìyá ká pèrò chọ́ọ̀chì iná yìnbọn lọ lọ́jà iná àdọ̀nàdọ̀nà ẹni bá dùn fún ọ̀nà kápọ̀ náà gọ̀ tèmọ́ mú un o. èmi múra tàgbàdá. èmú mú ẹ bá kùn ẹnẹkẹ́nẹ bẹ̀ kẹ̀kẹ́ bá fún wọn di ìran àwọn asásìnì wọ̀gọ̀ lọ́wọ́ kápọ̀ náà ẹ o àgbà kọ́dà àgbà àtẹ̀dá ọjọ́ bá ti gbẹ́ pọ́tọ́kùn ọjọ́ náà jẹjẹ múgbó láti ká ẹ̀pá ẹ̀ kébẹ́ tí rò bẹ́ẹ̀ láti ká ẹ̀pá ẹ̀ àfọ̀má pohùn dàbẹ́ òun ti gbárò ewé jẹkẹlẹgbẹ ẹ̀ẹ́kà àjọ títí kátìtì àjọ ìrà káìrà ìbẹ́tì ayẹun Akérédolú ọmọ náà ìmọ̀dóra ìtọ̀rọ̀ báwo ni àjọ ìyáká àlàáfíà rà ìyáká ego wo ẹ̀ à ń gbàrà ẹ̀ là